ló dá mọ̀. Yorùbá Nation flag. Òní ni June 13, 2025 tó ní jẹ́ Friday. Mega rally is going here. Wọ́n ní kí oníkálukú aliwa wájú tàwa káwọ̀ white ká máa sọ fún àgbáyé pé nǹkan báyìí la fẹ́. Kí wá ní nǹkan tá a fẹ́? Òun náà ni orílẹ̀-èdè Yorùbá. Koiki Media bring the world closer to your doorstep. Wọ́n tó bẹ́ẹ̀. Ṣé à ń yẹ Yorùbá Nation flag? Mega rally is going here. Ó ti rí. Òní ni June 13, 2025. Ká dúró níwájú ìta wa kí a máa sọ àwa tí a bá ní fóònù a lè ṣe fídíò ká máa sọ fún àgbáyé pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́ o, a fẹ́ bọ́ lóko ẹrú, a fẹ́ wọ Nàìjíríà mọ́. Àwa ọmọ aládé, àwa tí a jẹ́ Yorùbá, tí ìran wa tó jẹ́ Yorùbá, àwa ò fẹ́ wọ Nàìjíríà mọ́. Kí oníkálukú lọ tún ìlú rẹ̀ ṣe. Ṣé à ń yẹ? A sì fi dídí àsìkò yìí àfi kí bàbá wa Bánjí Akíntóyè àní wáyé tì. A máa rí yín bá ìgbà tílẹ̀ Yorùbá ò bá dé, torílẹ̀-èdè Yorùbá ò bá dé, àní fi yín ṣàwátì láṣẹ Èdùmàrè. Aṣíwájú ọ̀dọ́ bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà Òkútì uncountable of Yorùbá land. Ìyẹn Paso èyàn Òṣùpá uncountable of Yorùbá land. Ó yá wọn tó bẹ́ẹ̀ àní fi yín ṣàwátì láṣẹ Ọlọ́run. Bàbá wa Ọláyẹmí Kóìkì àgbà brain agbára Ọlọ́run tílẹ̀ Yorùbá bá dé, tógo ilẹ̀ Yorùbá bá dé, torílẹ̀-èdè Yorùbá bá dé, wọn ní fi yín ṣàwátì o. Yorùbá Nation, Yorùbá mega rally going here. Ẹ ti rí. Ṣé à ń yẹ? This Ọ̀yọ́ State, Ìbàdàn North Local Government. Ẹ ti rí. This Ọ̀yọ́ State, Ìbàdàn North Local Government. Òní ni June 13, 2025. A ṣe mọ́ o, àwọn ọmọ Yorùbá a ṣe mọ́ o, a ṣe wọ Nàìjíríà mọ́ o. Orílẹ̀-èdè àgbáyé ẹ gbà wá o, a ṣe wọ Nàìjíríà mọ́ o. A ní kí oníkálukú lọ tún ìlú ẹ̀ ṣe. A ṣe wọ Nàìjíríà mọ́ o. See it here. A ṣe wọ Nàìjíríà mọ́ o, a ṣe wọ Nàìjíríà mọ́ o. Help Nigeria to save lives. Help Nigeria to save lives. Ọmọ Yorùbá ẹ jí ẹ má sùn, ẹ kúrò lóko ẹrú. Jí má sùn kúrò lóko ẹrú. Jí má sùn kúrò lóko ẹrú. Yorùbá Nation no going back. Orílẹ̀-èdè Yorùbá kò sí ìpadà sẹ́yìn. Kóníkálukú ó jí lójú oorun. Ẹ má jẹ́ kí